A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Pẹ́ rárá, mo fẹ́ sáré yín ọ̀rọ̀ méjì kan. Prógámù tí mo ṣe níjó ní wípé ó ti wá dìjà báyìí. Àwọn èèyàn pè mí dáadáa, wọ́n pè mí gan lórí prógámù yẹn. Pípè tán pè mí kìí ṣe ti tàdídò torí anákọ́dílá ò haddad. Èèyàn lè ṣe tàdídò fún mi o. Ní pípè táwọn èèyàn pè mí. Pípè tàdọ́rọ̀ ni. Alladina tasalubi innama yatadarrauna ilayya faqat. Ọ̀pọ̀lọpọ̀ sì ń bẹ nínú àwọn tí wọ́n pè mí yìí tí wọ́n jẹ́ onítìjú sí mi. Ẹ mo fi wò pé káruwọ́. Mo fi wò pé káruwọ́. Pàápàá jùlọ àwọn tí wọ́n pè mí ní jíhaya ẹlẹ́ẹ̀kejì. Mo rí nẹ́rí wípé okay, ẹ ti fẹ́ kí ogun omi. Àmọ́ nínú tí ó tún yani lẹ́nu ó ní wípé a tún rí àwọn kan tẹ́nìkan òbí. Àkọ́kọ́ eléri burúkú ọmọ tí ń pè rẹ̀ ní adú. Wallahi ẹni ọmọ yẹn dẹ̀ ń pa mí. Prógámù rẹ̀ tó ṣe ó ní kólúkúlùkù bó ti kọ́ nẹ́nu kólúkúlùkù kó lọ jókòó jẹ́ kó tó máa di àbùkù. Wọ́n á wò pé ta làbùkù ó kàn. Bàbá rẹ̀ làbùkù ó kàn. Dáúdà bí bàbá rẹ̀ ẹ̀ làbùkù ó kàn. Because bàbá tó bí ọ yóò gbọ́ erí burúkú ọ̀rọ̀ tóun náà ti bẹ̀mọ̀ wípé eléri bú ọmọ lòun bí lọ́mọ. Torí tí ò bá jẹ́ eléri burúkú ọmọ ni in tí ó kọ́ lọ dá sí gbogbo ọ̀nà inú òfin kan ọmọ wá àtàmà kìnnì kan bàbá wa Sheikh kìnnì kan Abdul Wahab Al-Gamawi bàbá àgbàlagbà dáadáa sọ tí ọ̀rọ̀ Gamawi fi kàó níwèé eléri bú ọmọ adú yìí in tí ọ̀rọ̀ Gamawi tó fi kàó sọ ìwọ́n gbìjà Gamawi gbìjà Gamawi ọ̀nẹ́mísàn lédi tán sí wàláyé ọ̀nẹ́mísàn gbìjà Gamawi ní ọmọ kéwú rẹpẹtẹ Gamawi bí àwọn ọmọ tí wọ́n dántọ́ ìwọ́ yọ ọmọ kéwú Gamawi ẹyọ kan àbí ọmọ bíbí Gamawi ẹyọ kan ká wá jáde kí wọ́n dá sí tí ń ṣẹlẹ̀. Gamawi kọ́ wọn lẹ́kọ̀ọ́. Gamawi jẹ́ kí wọ́n mọ̀ wípé ibi tí ẹ̀ ń rò wípé nǹkan tí ń ṣẹlẹ̀ wọn tẹ́ ń rò ní ibi tó ní mínú yẹnyẹn. Ọlọ́run kọ́ wọlá nàbí kó sàlékún orí dáadáa fún bàbá náà. Wọ́n sọ fún gbogbo àwọn akéwọ́n wọ́n jọ ní wọ́n lẹ́mi mo ní gbogbo yín. Sheikh Adamu ló ní èmi bí wọ́n ti wí nù. Ọmọ ibi ẹni tí ń sọ pé Sheikh Adamu ló ní òun ń jẹ́ yọ wípé àti Sheikh Adamu àti gbogbo tí Sheikh Adamu ṣẹlẹ̀ ẹ̀ ló ní òun pàápàá jùlọ ẹni tó jòkó sí eré ayé Sheikh Adamu. Ẹni tí Gamawi sọnù ìwọ́n gbìjà Gamawi ọ̀n gbìjà Gamawi ọwá kọ sínú ọ̀rọ̀ pé kó tó máa di àbùkù bàbá tó bí ọ kábùkù bàbá wèrè tó bí ọ yóò kábùkù ìyá òsì tó ṣe ọlẹ̀ yóò kábùkù ẹbí rẹ̀ yóò kábùkù ará yóò kábùkù júwe bàbá rẹ̀ jẹ́ káyé tiẹ̀ má bàbá tó bí ọ sáfà ni bàbá rẹ̀ irú àfà àwọn bàbá tó bí ọ sọfáyé sọlọ́wọ́ ni bàbá rẹ̀ sọfáyé nínú tí wọ́n máa fi júwe èèyàn pẹ̀lú ọlá pẹ̀lú eríire fi ká kí bàbá rẹ̀ káyé tiẹ̀ dá bàbá tó bí ọmọ kó tó máa wá di àbùkù fọ́ta ni adú ọyẹ̀yẹ láyé yìí àpadà sí ibó sì bá ọ nínú ayé yìí wallahi alazim torí ibi tó ń kẹrí bọ́ wallahi ibi tó ti ṣòfò ní tó rọ́ ṣòfò sọ pẹ́sẹ̀ ẹ̀mọ́ sọ̀rọ̀ yìí lọ́lẹ̀ relax fọ́kẹ̀balẹ̀ ọ lè escape òfò tọ́ sí kò sọ mọ́tọ̀ fẹ́ dá sí mọ́ wà jẹ́ kí n tán òfin yóò tó wá ara ń tọ́ bí lọ́mọ bó ti rí mo sọ ẹ̀lákẹ́ bá tẹ lọ́fà like ẹlẹ́ẹ̀kejì ó ní wèrè sáka mo sẹ̀ wú ọ̀rọ̀ tí ẹ̀tàn láìpẹ́ yìí ni tí ń pa àwọn kan lálábòsí ẹ ti ma bí tí ma pé àwọn ohun fẹ̀ tí olóhun ṣe prógámù tẹ́ nífẹ̀ẹ́ rí àyà kan tí ó rí ké táyà tí ó sì ké tí ó lálàáfíà nínú prógámù rẹ̀ bèèlè yóò sọ̀rọ̀ mímọ̀ lẹ́nu ó láwọn kan sábòsí ó láwọn kan ṣègbà àwọn kan sàwò ló jẹ́ ń pọ́ síbẹ̀ yìí pé ta lálábòsí ta sì ni wọ́n ń sábòsí fún èyí tí ìfẹ́ yà lọ bẹ̀rùn àtá tí ń fi wá rí tí ń fi tó rí tí ó gbé mi lọ́bẹ̀ má jẹ́ kí n tán ọ̀rọ̀ kù èyí tọ́ ní tí mo sọ ń jò níhùn kínkínní ni mo sọ nínú ọ̀rọ̀ tẹ́ bá tún pùsì ni èyí tún sọ tó jù bá lọ nípa àfáà yìí a máa tó jẹ́ kí n dákẹ́ lérí lẹ́yà yóò nísìn àwọn èèyàn pè mí dáadáa wallahi mo fàlùkùrà hàn ìbúra kó má wàá dàbí wípé gbogbo tí wọ́n sọ fún mi gbogbo táwọn bá mi sọ gbọ́ èyí wọn àkọ́kọ́ ẹ̀kejì ó ní wípé gbogbo àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀
lérí àlàáfíà lérí kó lè dá kó má dàbí ìgbà tó pé mo wà nínú ẹni tó rọ́bìṣì wọn ẹni ò ní ti jẹ ìyà lọ́bẹ̀ for now títí tẹ́ẹ̀fì tó súnmọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi yé kó dá làwọn wá òdodo ọlọ́gbọ́n torí kó dá ló wù wá bẹ́ẹ̀ bá ní ó má dá tó problem ti yín nìyẹn problem ti yín nìyẹn wallahi mo fi ọba tó dá mi mo fi búra èmi Abdulhakeem Ahmad lè má fa lùtì ní bùkátà sí mo fi pẹ̀lú ògùn ọlọ́run tí fi lọ ayé mi tán lébi àbálkọ̀ọ́lá Rasulil Karim ní bùkátà sí wọn tí fi lo ìgbésí ayé mi tán torí èyí tí wọ́n ròyìn kíní kan nígbàtí tọ́rọ ń ṣẹlẹ̀ tí gbogbo tí yìí sọ tí ìjà bá wá parí bolẹ̀ fẹ́ fojú sí títa ní fẹ́ fojú sí ọ̀rọ̀ pé mi jálá tẹnu jẹ ni títa ní fẹ́ fojú sí sọ́wọ́ níwà tọrọ lọ́dọ̀ wọn ni àbí kíní sọ pé kásẹ̀ fún mi ìfẹ́ lọ́bẹ̀un sọ́wárí ọ̀sọ̀ àwọn ọ̀rọ̀ kan tó ní mo tọ́ tàtàmà àtàmà kíní kan ṣé àdónà ni wọ́n kó sí lápò níwò kí ló tó kàn pẹ̀lú ọ̀rọ̀ wo bí wọ́n bá kwàdó sí wọn lápò níwò nǹkan kan kó bí ọ̀rọ̀ wo tó fi ṣẹlẹ̀ tí wọ́n bá jẹ́ lérí ọmọ tí àwọn tẹ́ bí ọ tí wọ́n bá wúlò léèyàn kò sí tó bí ọ̀rọ̀ wo ni sọ ìjà náà tó ṣẹlẹ̀ láàrin Markazi àti ilé kẹ́wù mi rí kó wájá sí pé Markazi ló pilẹ̀ rẹ̀ àwa kì í bẹ̀rẹ̀ ogun a máa hẹ́jẹ̀ a máa rí parí ẹ̀ tó ráyìí lù sí ogun òdodo lọ́gbọ́n kéde kan sáàdọ̀ náà ni wọ́n kó sí wọn lápò ní Máàdì nìbàdàn kí ló kan ọ̀rọ̀ tá ti yanjú kí ló tó fẹ́ wúlẹ̀ ọ̀rọ̀ Máàdì tá tó wọ́n sọ náà sáwà lábẹ̀rẹ̀ ogun àwọn lábẹ̀rẹ̀ wà lábẹ̀ kéde kan ṣé ó làbí sí àdó náà wọ́n kó sí lápò kí ló kàn bẹ́ ibi tó bá fẹ́ sọ̀rọ̀ lọ ni ọ sọ̀rọ̀ lọ kí ni àtàmà tọ̀ wá kí ni àwọn tí wọn ò rẹ́dìjà tó fẹ́ fi kúnjà alẹ́lẹ́rí ibú ọmọ ní ọ jẹ́ wá sáré yán kíní kàfáyé nìsìn ọ ní eléyìí ó máa jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn tá jẹ́ ọmọ àfá fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ àfá àti ìwọ náà ọmọ àfá nìwọ sákìsákì sákàsáká sí ọmọ àfá nìyọ ṣé ìrọ̀pọ̀ ọmọ ipé àwọn èèyàn mọ̀ pọ́mù tí bàbá rẹ̀ ìrọ̀pọ̀ ọmọ àwọn èèyàn mọ̀ because ọtí mímu bàbá tó bí ọlọ́mọ pamọ́ fáyé ẹni tó bá ọtí mímu rẹ̀ débi pé máa ṣubú tó bá mú tán ọtí mú bàbá rí òpamọ́ fáyé ọwọ́ a máa fi irú ìjà àfáà bàbá tiẹ̀ ọ máa fi wé irú ìjà àfáà àtàwọn Sheikh Adam níbo síbo ibo síbo èyí tẹ́yìn ìjọmọ̀ àfáà bàbá rẹ̀ ni kájẹ̀ wá mú yùn káwá gẹ́ hán ipé ìtàrí ò bẹ̀rẹ̀ láti bẹ̀rún ká sọ pé ìṣẹ́ gẹ́gẹ́ ló ti bẹ̀rẹ̀ àwọn mọ̀rẹ́ ló pẹ̀rẹ̀ àwọn ọmọ àfáà nìsìn àwọn òkèrè àwọn ọmọ àfá ọmọ kùkùtí olóyin ni wọ́n kùkùtí olóyin bísínẹ́sì tó ń ṣe ni ọgbájúmọ́ oyin ògidì tọ́lọ́ntà oyin ọgbájúmọ́ èyàn yẹ̀yẹ́ oyin ògidì lèyí tọ́ntà ògidì oyin lélẹ́yìn mo ò kẹ́rì rí òpé bógidì oyin tí ma rí kọ́ ògidì oyin kọ́ oyin tí wọ́n sìn lélẹ́yìn èyí ń gẹ́gẹ́ kí wọ́n tó pẹ̀lú ògidì oyin àwádó yẹn máa sì mú yín dáadáa torí mo kó yín dáadáa nígbà fi wà ní kí ó kọ́dá wallahi tallahi súnmọ́ bí láì lẹ́sì láìláìláwà èmi kó yín ọ̀sán gangan sọmọ̀ pé ní àsìkò tó ní agbára tó yín sọ̀rọ̀ kó ọ̀sán ni yín kò ní ta mí ó yín ò ní ta mí wallahi kò ní ta mí àyà Kùránì náà ni àyà Kùránì ni bọ́ bá ti wí nísìn mo fi Ọlọ́run tó dá mi mo fi búra bóyin bá ń bà lé ọ lérí yóò máa fò padà ní bó bá bà lé ọlá yóò fò padà ní ní táwà fi kó yín ọ̀sán nù mo wá dá oyin mà sọ́rí gbogbo ìtọ́ ìgbéra ni ògidì oyin kọ́ oyin tí wọ́n sìn ìlélẹ́ yìí ó ti yàtọ̀ sí oyin tí wọ́n lọ lè rẹ́ bísínẹ́sì yìí ni kò gbajúmọ̀ kí ló ń wá nídìí ọ̀rọ̀ alálàfáàdé ìwọ tí ò sí kéwúlá rẹ bọ́ bá sì lọ ọmọ kéwú ìwọ sọ pé ọmọ kéwú nìsín kọ́ wájú káwà bí ọ ń béèrè kọ́ wá dáhùn béèrè náà fáyé inú Kùránì náà ni ti bí ọ Kùránì tó fẹ́nu rẹ̀ sọ wípé kò sí tó lé bí Kùránì náà gbogbo aláké Kùránì gbogbo ìwò lẹ́ké Kùránì sọ ọmọ Kùránì ní só yí ọ ni só yí ọ ọ̀rọ̀ Abubakar ló wà nù kòtò kéésà Abubakar ló wà nù kòtò tá ń sọ níbi ayà isi wọn máa fèrè gáárì sọ lè yanjú ẹ̀ ni tó bá lè yanjú ẹ̀ lérí ibi tó dúró tó ń sọ wípé Maulana Mudiru Markazi ìsọkúsọ ni wọ́n sọ nípa rẹ̀ jáde kọ́ bẹ́ẹ̀ mi yìí ṣe debate èmi ń sọ fún ọ wípé nínú ayà òun kéésà Abubakar ló wà nù kòtò kọ́tẹ̀ wá púfù kéwútọ́ ọlọ́mà kọ púfù ẹ̀fàyí wallahi
tallahi suma billahi la ilaha illa huwa e yo bu tó bá yín wá fi on ayi wallahi tallahi aya Qur'an tó ṣe gbogbo ala ke Qur'an na Qur'an tí ó yọ Qur'an tó mọ̀ ẹ̀sìn oje dajjal olóyin tó tí we bá ṣe dajjal ni kíni tó kàn ní bí ọ̀rọ̀ ọmọ kéwú sàfà kíni tó kàn má jẹ́ tán o ẹni tó bá wẹjú báyìí on lè rumba o ẹni wẹjú báyìí on lè rumba ẹ̀yin rí dire tẹ́ wá ńteje tá tẹnu jẹ́ báyé yín jẹ́ ẹni tẹ́ wá ńteje lọ́dọ̀ rẹ̀ òun man tori o do le gbọ́ tẹ́yin o mọ̀ òun man tori tẹ́ mọ̀ tó fi accept pé òun bẹ̀bẹ̀ tó fi accept pé òun bẹ̀bẹ̀ ẹ̀yin ara dára dájá kùjákù yìí wọ́n ọ̀rẹ́ ìta fi kún lẹ̀ ó ní sọ́tí láàyè láàyè ọlọ́mà sí orí fún Markaz púpọ̀ ní tí kò sírù rẹ̀ ńlẹ̀ Yorùbá yìí a ní ò sírù Markaz ńlẹ̀ Yorùbá sí sírù Markaz ẹwọ ni challenge tó ṣẹlẹ̀ ẹ̀mà orin tàà sọ yìí àwọn èèyàn tó ti kọ orin yìí Mu'aradọ̀ kò ṣẹlẹ̀ rí láti jọ tí Adamu ti bẹ̀ láti asẹ́lò jáì kò ṣẹlẹ̀ rí kí àwọn ṣọ̀hárà ká máa Mu'aradọ̀ orin kan kọ́ wá pọ̀ tó báyìí ẹ lọ lè ká tán pè ní Mu'aradọ̀ nínú Adabu ẹ lè ká kò ṣẹlẹ̀ rí irú tó ṣẹlẹ̀ lọ́dún yìí Markaz nìkan ló lè dárú ẹ̀wò irú tó ṣẹlẹ̀ níbi orin Sàlámù tó ṣẹlẹ̀ lọ́dún yìí Markaz nìkan ló lè dárú ẹ̀wò Markaz nìkan ló dárú ẹ̀wò rí ẹ̀rì pé níbi gbogbo nǹkan àwàlì yàtọ̀ àwàlá ní bẹ́yàn bá lóhun fẹ́ jowó àwọn náà ṣe kò ní rí iṣẹ́ tó ti wá because àwa kìí tàkà aláfà kí ní yẹn dẹ̀jẹ̀ fáwà ní tọ̀bí àní kálùkù Mu'aradọ̀ kódà má fà lúti ìwọ náà kọ Mu'aradọ̀ lérí tí ń ṣẹlẹ̀ yìí èyí tí mo fẹ́ fi kásí ètò tò ní lẹ́nu mo wá pè ní Mu'aradọ̀ tó lè má fà lúti Mu'aradọ̀ tí má fà lúti kọ lè kọ̀ sí ìdáti Ustaz Adamu Yakub Alábòtó Al-Azhari Al-Markazi hafizahullahu wa ra'ah èmi wá gbóni tèmi wá pé Salamu dáhùn abada yuniru lè káó náà wà ní balada lè ṣe ẹ̀kẹ́ láfúsù hikamu habibi ilá ìhàlátàdá. Salamu dáhùn abada yuniru lè káó náà wà ní balada lè ṣe ẹ̀kẹ́ láfúsù hikamu habibi ilá ìhàlátàdá. Wa shaykhun limarikasina aqama mana ra'u wasada mudirun kana narijisuhu yahullu liqa'i dawale onqada. Wa shaykhun limarikasina aqama mana ra'u wasada mudirun kana narijisuhu yahullu liqa'i dawale onqada. Wa kamu qadi fakka khatiruhu kuyudali akili bali roshada fakodi yegi talu shirizimatun wa qamu bi sharihi hasada. Akamu qadi fakka khatiruhu kuyudali akili bali roshada fakodi yegi talu shirizimatun wa qamu bi sharihi hasada. Wa sara li ramuyihim adafan Romao ubisa mihin adada wa aridudi kaidahu rabbi wa sayyirihu lahum kamada. Sara li ramuyihim adafan wa ramuhi samihin adada wa aridudi kaidahu rabbi wa sayyirihu lahum kamada. Wa shattit shamula makrihimu وبدد جيشهم أبدا وأحرقهم بنار لظى أيت بهم غدا مسدا. وشتت شمل مكرهم وبدد جيشهم أبدا وأحرقهم بنار لظى أيت بهم. Nasi jaku jaku mbese tibo. Wa kondiria lahu abadan ودافع عنه كل ردى وقم معه أيا ربي ولا تشمت به لأعداء. وقندر له أبدا ودافع عنه كل ردى وقم معه أيا ربي ولا تشمت به لأعداء. وسودنا أيا ربنا كثيف لعدد ولمدد
asakiruhu lu yusufa la wa nanu li junduna anufida Azawidina aya rabbana kasifali udadi wali madada asakirihu lu yusufala wa nahnu li junduna anufida. e so ba ibe salamu olakan dawuhu tó ṣe pé ìmọ́lẹ̀ tí ń bẹ níbi ọlá náà abadan títí láíláí yuniru li kauna ìmọ́lẹ̀ yóò máa tàn mọ́lẹ̀ sí gbogbo ayé yóò máa tan ìmọ́lẹ̀ sí gbogbo ayé wà ní balada yóò tó máa wá tàn mọ́lẹ̀ sínú ìlú èyí ò náà ń pè ní díkìrù khas bada am díkìrù khas bada am ẹni tí balaga bá yí dáadáa tó bá ma balaga sọ̀rọ̀ mi yíò èmi ti kó iṣẹ́ kalẹ̀ fún ọba mú nínú màá rádọ̀ tèmi mo kó iṣẹ́ kalẹ̀ fún ọba yíò love and like mo wá ní ọ̀là náà lè ṣe kí kó máa bá àfágbà kan àfágbà tó ṣe pé lọ́fṣùrù gbólóhùn ẹnu rẹ̀ tó bá sọ hikamu ọgbọ́n tó pọ̀ mẹ́bẹ̀ kìí ṣe hikima o hikam ẹ máa hi ọgbọ́n bẹ̀ níbi tọ́gbọ́n pọ̀ mẹ́dì tawálàfà náà àbí bí ìlàí alátàndá ó ní bàbá wa Habibullah alátàndá ẹ̀yẹn gbogbo ẹni tí ó bá já àtàndá bí wọ́n ti máa dínú àkọ́kọ́ ní kí wọ́n ṣe báyìí torí àtàndá lè mẹ́tọ́ ń wò yìí náà àtàndá arógun mọ́tìdì àtàndá ọlá iwájú àtàndá arógun mọ́tìdì àtàndá ìṣe báyìí tó bá kọjú sí ọ báyìí dédé bó bá ṣe rí ní òfin àwọn àtàndá kéé bóòlù yẹn máa ń ṣe bóhùn kéé pretend báyẹn sí bàbá wa náà ní báwí wà Sheikhun li markasi náà tábádákọ̀ Sheikhun markas bàbá mùdírù lánṣọ́ àkọ́ mamanara hu wásàdá asọ́rọ̀ markasi àwọn ni wọ́n gbé dìde ipé ọ̀ ní ṣubúṣẹ́ gbogbo tí wọ́n sì fi gbá nǹkan lẹ́gbẹ̀gbẹ́ ti fi dúó ẹni wọ́n fi gbá asọ́rọ̀ náà dúó pé markasi ó máa lòkè sí ni ẹlẹ́wọ́ markasi ẹwọ́ ọmọ àgbẹ̀yìn tẹ́yìn sí wọ́n sọ pọ́ máa fà ní wọ́n náà tààlà fà bàbá rẹ̀ níbo nílé kí o bàbá rẹ̀ wà àwọn àwòlọ́mọ kí o bàbẹ̀ mùdírùn kánà náà rí jísù bàbá mùdírù tó sáyé pé náà rí jísù rẹ̀ bàlágà nù fún ọ̀tọ̀ bá fẹ́ ṣiṣẹ́ ad-dirasatul balagiyya awla hadhihi al-mu'arada èmi ti kó sẹ́kàlẹ̀ fún bẹ́ mùdírù tó sáyé pé ẹwà ọ̀rọ̀ rẹ̀ èyí tó lóòrùn tó dùn nínú ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ yẹ ó lò lẹ̀kọ́ ìdá ìmọ̀ tú sẹ́kẹsẹkẹ lára ẹni wà lẹ̀ ń kọ̀dà kókó okùn tí wọ́n ta mọ́nilá ìmọ̀ tú lẹ̀ fún ni wà kámúkọ́ ní fákà khatiruhu ìrọ̀rí mùdírù kámúkọ́ ní fákà mélòó gbà tí ìròyìn náà ti já kò yóò dàlẹ̀ ákìlì àwọn chẹ́ni àwọn sẹ́kẹsẹkẹ tàbí délà káyà àwọn èèyàn mọ́lẹ̀ àwọn sálàfí tó yẹ pé òkúlù wọn ti wà mọ̀kọ́ yádà sọ́rí mi bóyí bí kìí ṣe pé rọ́ṣàdà ó fọ́nà mọ́kàlùkù pé ẹ má gbàtàn jẹ don't be deceived má gbàtàn jẹ fàkọ́rí yẹ gítà ló ṣeréṣe mà tó àwọn èèyàn yẹ kan gẹ́gẹ́ bí àwọn wèrè tí wọ́n pẹ̀lú àwọn tí ń jẹ́ sákìsàkìsàkàsàkà yìí àtàdú adú tó dúdú ó dúdú lójú ó tó dúdú lọ́pọlọ àtàwọn tí wọ́n rí bí wọn bẹ́ẹ̀ kọ́dí yẹ gítà lù kálukú wọn ni wọ́n ń ṣe ìyọ́lẹ̀ pani wà kọ́ mú igbórú wọn bẹ́ẹ̀ wá dìde bí sharrihin pẹ̀lú aburú tí ń bẹ lọ́dọ̀ wọn hasadan lẹ́ni tí ń pẹ̀gàn bàbá yìí ìndẹ̀sìn jẹ́ ní ìndẹ̀sìn rú ni kí ló bà jẹ́nu ẹ̀sìn wọn ló lábùbákà kó wà nù kòtò ẹ̀hìn kìí sóhun ló wà ń bẹ́nu ṣé tó fi bẹ̀sìn jẹ́nu ṣé tó fi bẹ̀sìn jẹ́nu ẹ̀yìn wọn lórí ní kọ́bù yé ṣe dandan ẹ̀yìn kìí ṣe dandan ni ṣé tó fi bẹ̀sìn jẹ́nu wà á rí dúdú kaydahum rabbi ìwọ lọ́wọ́ bá mi gbogbo ète wọn tí wọ́n ń pa gbogbo ọgbọ́n wọn tí wọ́n dá gbogbo àbòsí wọn tí wọ́n ń ṣe àrídúdì ọlọ́run dá padà wọ́sọ̀ yẹ̀rù àmọ́tọ̀ ọba fẹ́ dá padà má dá padà lásán gbogbo ète wọn àti gbogbo aburú tí wọ́n ṣe sọ yẹ̀rù wá sọ ète náà di kámẹ́dà láhùn sọ di òkò bànújẹ́ fún wọn tí wọ́n máa ránù ìgbésí ayé wọn tí wọ́n máa ránù ìdílé wọn wàṣà tit ṣàmúlà makirihimu balaganu o ṣàmúlà makirihimu àkójọpọ̀ ète wọn ọlọ́run má sábà wà fún ká wà bá dìrì jẹ́ ìṣàhùn abadan bí wọ́n ti ń kọ́ra àwọn ẹjọ́ tán pẹ̀lú àwọn ọlọ́mọ ogun ni ọlọ́run bá wa fún wọn ká má papọ̀ mọ́ títí láíláí ẹ lẹ́nu ni wà aharikihum binari lazọ láyé tá wà ń bẹ̀ yìí ọlọ́run kọ́ bá fi náà làsá ọlọ́run bá fi jó wọn láyé sọ́ọ̀mọ́ náà làsáyé ìyà ebi òṣì iná làsáyé nù ọlọ́run kọ́ bá fi yíò jó wọn àhítí hìmú gàdán masada tó bá dijọ́ gbẹdàlì kìámà iná masadi iná kọ́lọ̀ tó fi rọ kiri káwọn wà kọ́ndírí hánláwú abadan ìwọ gẹ́gẹ́ ni ọmọ ẹjẹ́ díríhùn fún Mọ̀lánà Mudirul Markaz díríhùn aṣọ ogun ẹ̀wù téèyàn wọ̀ lójú ogun ẹ̀wù téèyàn fi dígà gara rẹ̀ tábùrú èfi ṣe ìwọ Ọlọ́run gẹ́gẹ́ ni kọ́ máa wájẹ fún wọn wàdáfẹ́ aníhùnkú làrọ́dà gbogbo tí ń jẹ́ ìparun gbogbo tí ń jẹ́ aburú Ọlọ́run
máa defend ẹ̀ fún Maulana Mudiru Markaz wákàn máa awu aya Rabbi ìwọ Ọlọ́run máa bẹ pẹ̀lú Mudiru wala tushmit bihi ahadan ẹ̀rín Mudiru Ọlọ́run máa fi sẹ́nu ọ̀tá láíláí wasawidina aya Rabbana ọ̀wárà wa àwa tá a jẹ́ Junaid kọ́lá mo ti tán láwọn ọmọ ìyá mi kan lérí program lérí láìfù yìí bàbá Khalifa gbagba mo ti rẹ́ wọn lérí láìfù àwa tá a jẹ́ Junaid bí bàbá wa Darul Karam àwa tá a jẹ́ Junaid bí bàbá wa Golden Son of Markaz àwa tá a jẹ́ Junaid bí bàbá wa Al-Imam Abdul Kadir Baba àwa tá a jẹ́ Junaid bí bàbá wa Fuhad Al-Jawhari àti bẹ́ẹ̀ kọ́dà nínú àwa tá a jẹ́ Junaid ó ní àfáà wa Al-Barika Babalagodi nínú àwa tá a jẹ́ Junaid nínú àwa tá a jẹ́ Junaid ó ní Samara tu Jawhari Al-Agodi nínú àwọn àtàjẹ́ Junaid nínú àwọn àtàjẹ́ Junaid ó ní àfáà wa Sheikh Abdul Wasi Waliyullah àtàyẹ́sẹ̀ nínú àwọn àtàjẹ́ Junaid nínú àwọn àtàjẹ́ Junaid ó ní àfáà wa gbà number 1 wa Maulana Sheikh Abdul Qadir onílé márùn nínú àwọn àtàjẹ́ Junaid wasa wedina aya Rabbana gbogbo àwọn àtàjẹ́ Junaid látòkè délẹ̀ tó yẹ gbogbo wa kọ́ mọ́ náà tí a ti dákọ̀ Ọlọ́run má sá pèsè fún gbogbo wa kẹsí falẹ̀ ọ̀dádì èyí tó kí nínú àwọn ìsìnpa tọ́mọ ogun ní fún ara rẹ̀ ní ọ̀pẹ̀sẹ̀ rẹ̀ fún wa má wà tó jẹ́ ọmọ síbẹ̀ wà lè má dada sáwìdínà lè má dada wọ́n wá pèsè má dádù fún wa àtòkùnnú àti títà tẹ́yàn fi kọjú ogun Ọlọ́run pèsè rẹ̀ fún wa àsákìrù hu àwọn ọmọ ogun Mudiru lọ lẹ́gbọ́ ya ìtì rẹ̀ kọjú ọmọ yíọ àsákìrù hu àwọn ọmọ ogun Mudiru lu Yusuf fala kẹnẹwọ́n ni wọ́n o ilman kẹnẹwọ́n ni wọ́n faman kẹnẹwọ́n ni wọ́n dirayatan kẹnẹwọ́n ni wọ́n kitabatan kẹnẹwọ́n ni wọ́n khatabatan kẹnẹwọ́n ni wọ́n gbogbo àwọn tí wọ́n jọ ogun Mudiru asakiru àwọn ọmọ ogun Mudiru lu Yusuf fala tó bá dẹnu gbọ́tọ̀ dẹnu àrọ́rọ́ àwọn abo kẹnẹwọ́n kan bẹ tí ò sí kojú bá àwọn ọmọ ogun Mudiru ti rí mu wọn náà lè junduna anufida ẹ̀wí bẹ́ẹ̀. Wananu li junduna anufida. 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 Ọmọ ogun ni wá o, wallahi. Allahu shahid ala ma aqul. Ọmọ ogun ni wá o. Ọmọ ogun tí kì í sábùn ẹni wá. Sọ́rí gbogbo èyí rádàdà yìí tẹ́wọ̀n yẹn kan ẹ̀yìn kẹ́kẹ́ kúlọ̀ lẹ́jọ́ kó jẹ́ kẹma wà máa kàbùkù wallahi àwọn tàbí ọ ni wó tẹ̀ ní wọ́n sí kàbùkù. Àmín Allah. Hadha wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀sìn Al-Barika Babalagodi wa Habibullahi Imam al-Jundi. Táwa ni ìmáàmù àwọn ọmọ ogun oní Maulana Mudiru Markaz. Àlékún àlàáfíà ara, àlékún fàyàbalẹ̀, àlékún ẹ̀mí gígùn. Ọlọ́run masaba sí fún bàbá Mudiru. Àmín. Jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe, fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.